ṣe ọ̀pá yẹn jáde lára. Èmi ní ẹni tó dojú ìjà kọ ẹ́ alẹ́ ló máa rí ma. Torí onífà ẹ̀ ti ṣì padà. Ṣé o wà bí? Onífà ẹ̀ ti ṣe kí ni? Ó ti ṣì padà. Ó ṣe ẹ̀ ti ṣe ègèdè pè. Ayé àtọ́. Ǹjẹ́ ẹ̀wọ̀n ní ìyèbí? Tó bá borí ogun ayé ẹni tó le tó ní agbára gbọ́dọ̀ gbé ẹ̀ wò. Torí ogun tó wà nílé ayé ó tó láti gbé èèyàn mì kéèyàn má lè pa láyé. Ẹ̀kú máa jẹ̀mú tó wà. Táwọn bàbá láwọn ọmọ tí wọ́n máa ń jẹ̀yà ẹ̀. Bíbélì wípé a kì yóò wípé àwọn bàbá Jésù àjàrà kíkan. Èyí sì ká àwọn ọmọ mọ́. Nítorí oníkàlùkù yóò wú ẹsẹ̀ kéde rẹ̀. Èmi pa á láṣẹ. Olúwa tú ẹ sílẹ̀. Olúwa tú ẹ sílẹ̀. Alágbára ni bàbá mi. Kí ló wọ̀ lọ́kùn tó di alágbára? Some will say my father is powerful. What has many times before he became Kí powerful? ló ṣe tó fi di alágbára? Ẹlẹ́yẹ tó ń jà ẹ́ ló lè lójú oorun lójú àná. Láyé yóò fò kò ní irúfẹ́ yẹn fò. Yóò wọ ní ìgbèkùn. Àìsàn tó mú ara ẹ nítorí ìgbésí àṣeyọrí tó ń gbé àṣẹ ní mo pa ó yà kó jáde lára. Àkàpàlì wà sàmù ó yà kó jáde lára. Ayé tá a gbé ayé mi nìkan ò kì í dédé ṣẹlẹ̀. This one is more of spiritual and things do not happen ordinarily. Ògbónà ọkọ̀ wá di nínú ẹ̀mí kí ló fà á tí àwọn bàbá yìí ò fi rí ṣe. You must first find out what made it possible for them in the spirit. Ta ló dá wọn dúró, ta ló mú wọn lọ́wọ́ sílẹ̀? Who had them, who made them not to be able to do things? Ẹni tó mú bàbá yìí lọ́wọ́ sílẹ̀ tó dúró síwájú rẹ̀. Èmi mú ní lórúkọ Olúwa ó ṣubú lulẹ̀. Ẹni tó mú ìyá ẹ̀ lọ́wọ́ dání tó dé dúró síwájú ìwọ náà ó yá borí ẹ̀. Olúwa ó wí fún mi wípé ẹ̀rù òkú tí ẹlẹ́yẹ gbà lọ́wọ́ ẹ̀. The Lord of your glory now has Yá yẹ pàkúrẹ́ wá sábẹ́ kẹtẹ́lẹ̀ yà ó yá gbà padà. in the name of Jesus. Tó bá wá bí wàá wòran àánú ẹ̀ ṣe mí. If you came here to be a spectator in the people, Wọ́n sọ fún mi pé èyí tí ayé di ẹrù sí lára. the Lord said those that have been laid with every burden, Tí kò tí ayé yóò fi ní sinmi. that your life has refused to have rest, Tó kàn rí káàkiri ayé. and you are just wondering about the world. Thank you, Father. Olúwa ní obìnrin kan wà bí. God said there is a woman here. Ẹrù ìjákulẹ̀ ni wọ́n dì sí ẹ lára. Bí àmì ṣe ẹrù ìjákulẹ̀ tó rú kiri yẹn. Ọwọ́ Olúwa padà nù lára. Olúwa ní ẹ̀rí kan wà bí. The Lord said there is somebody Olúwa here. ní ìwọ ni àkọ́bí nínú ilé The yín. Lord said you are the first one in your family. Ohun gbogbo dẹ̀ tí wá jẹ́ ìnira fún ẹ. And these have become frustrating and hard Èkó for tí ò you. jẹ́ kí àkọ́bí tètè rí òkè ògbógun. Tó bá rí àmì ṣe tí wọ́n bá jẹ́ kó o ṣàníyàn. Lónìí Olúwa fàyọ nínú èkó yẹn. Yáyà bàkàrà bàkà sílẹ̀ rẹ̀. Olúwa fàyọ nínú èkó yẹn. Olúwa fàyọ nínú èkó yẹn. Àṣẹ ìkòkè tó sọnù nínú ilé wa. Olúwa dá padà fún wa. Olúwa dá padà. Olúwa dá padà. Àdúrà náà tó fi àjàgà ta ẹ lọ́rẹ̀. Bí àmì ṣe mo dá padà sórí ẹ̀. Ẹni tó fi wàhálà sí ọrẹ fún ẹ. Ọkọ̀ àṣẹ ni mo pa ó padà sórí ẹ̀. Ìdílé mi wọ́n ti fi ìjákulẹ̀ sí ọrẹ fún ọ. Tí wọ́n gbèsè lé lọ́wọ́ pé kó bá tiẹ̀ jẹ́. Agbára bọ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù. Ìgbèkùn máa ń jẹ̀mú tó wà. Ètò ìgbẹ́jọ́ gbára ẹgbẹ́. Àkọ́rí
ohun burúkú ìgbúdọ̀ dúró lórí mi. If you want to prevail, you must be determined to end this battle in the way you like. Ohun tó borí ọmọ ẹ̀ ó padà ja ogun náà. Ọmọ ẹ̀ ó ṣe kí ni? Tó tó bá lọ sún ẹ mọ̀ wípé ogun tó rò pọ̀ fílẹ̀ ogun kan, ogun ló fílẹ̀. Ogun kan ní òjá kó níbùjókòó gidi. It's a battle that made you not to have a good home. Ogun kan ní agbára kan ní ọwọ́ kan ní. It's a power. Ọwọ́ tó ní ọmọ ẹ̀ ní níbùjókòó àdìgbàlẹ̀. Àyà pàtàkàyà ló pàṣẹ ọwọ́ yẹn bẹ̀tà lọ. Land dry up in the name of Jesus. Tí wọ́n sì gba ọmọ lọ́wọ́ ẹ̀ olóyún jábọ́ kí ló dé tó ń fi wálẹ̀. Why are you having miscarriages? Láti òní lọ rádaràdà yẹn tó pè é. Jesus name, that rubbish is over. Kò sí nínú ètò Ọlọ́run pé kó má lọ ọmọ láyé. It's not that the plan of God for you to be barren in life. Kò sínú ètò Ọlọ́run pé ohun tó ń sunkún fún yẹn kó má tẹ̀ lọ́wọ́. It's not a plan of God to be Ó ní ìfẹ́ ọkàn olódodo láti ṣe kí ni. The Bible says the righteous will be given their desire. Ó túmọ̀ sí wípé tí ọ̀kẹ́ bá kò bẹ́ fún kankan, ẹ̀mí mímọ́ tó gbínú ẹ̀ ló jẹ́ kí ẹ̀fọ́ ẹ̀ máa kò bẹ́ fún. It means Ó yẹ kó tẹ̀ ẹ́ lọ́wọ́, ohun tó ti sunkún fún lọ́jọ́ tó bẹ́, ó yà gbà. Receive it in the name of Jesus. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé. Ọdẹọdúnbí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ̀ tún wò ló ní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà níbí pẹ̀lú Prophet Káṣímáwò Tèmítọ́pẹ́ Solomon. Mo kí. Yes sir, lo àkúwà pẹ̀lú Àmín. gbogbo àwọn tó wà káàkiri àgbáyé ìyanu kó ṣẹlẹ̀ ní ayé Àmín. Jésù Olúwa wa. Àmín. Tọ́ nínú ètò àkànṣe àdúrà tẹ́ ẹ ṣe nínú ìjọ, ó rí wípé nígbà tí ẹ bẹ̀rẹ̀ ẹ máa sọ pé ó yá ìwọ tó bá ní 100,000 naira mọ́ bọ̀ ń bí, ìwọ tó ní 1 million naira mọ́ bọ̀ ń bí, bẹ́ẹ̀ ni bùkún rẹ̀ ó ṣe pọ̀ tó bí bá a ṣe máa ń rí tá a bá lọ sáwọn ibì kan. Kí ló ṣẹlẹ̀, kí ló fà ó? Ó sí nǹkan kan tó wà ń bẹ̀, bá a ṣe tírèènì mi nìyẹn. Láìkí owó. Ó ṣe pé kò sẹ́ni tí ò láìkì owó torí tá a bá ní àláìkì owó bí ẹ̀tàn ni. Gbogbo wa ló nílò owó. Kò dẹ̀ sí Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀. Bí oníwàásù ó ní money answered to all things. In other words, a nílò owó láti ṣe àwọn nǹkan kan láyé. Tí ò bá sí owó, ó ní àwọn nǹkan kan téèyàn ò ní lè ṣe. Ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ nìyí, Bíbélì ní pé ọ̀fẹ́ la fi fún wọn, ọ̀fẹ́ ni ká fi fún àwọn ènìyàn. So wọ́n ṣe pé àwọn èèyàn ń ràn wá lọ́wọ́, kò ṣe pé à ń gbà lọ́wọ́ àwọn èèyàn, àmọ́ kò ṣe nínú ìpàdé láti máa ní ìyàwó ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹnìkan bá jẹ mọ́ prophetic work pé okay, Olúwa fẹ́ kó ṣe rúbọ, Olúwa fẹ́ kó ṣe nǹkan kan aṣọ̀fù, but kò ń ṣe tipátipá ní ìpàdé pé ó yá máa bọ̀ no. Anna ìgbà tí ó rí ọ̀rọ̀ ààrẹ, òun fúnra rẹ̀ ló dìídì ìyọ̀ǹda ọmọ yẹn gẹ́gẹ́ bí ohun ìrúbọ. Dáfídì náà dẹ̀ ní ó lè mi ò ní rú ẹbọ tí ò ní ná mi ní nǹkan kan fún Ọlọ́run. So ayé ẹ wà, ìgbà míì wà tí ẹ pé èèyàn máa fẹ́ gba nǹkan kan lọ́wọ́ Ọlọ́run, ìwọ náà fẹ́ wò pé jẹ́ ń ṣe nǹkan láti fi rú Ọlọ́run sókè. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nínú ìpàdé tó yẹ pé kèfèrí wà ńbẹ̀, ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fayé ẹ̀ fún Jésù wà ńbẹ̀, ṣérú ẹni yẹn màá sọ fún wípé mú iye báyìí wá kí nǹkan báyìí lè ṣẹlẹ̀. Ìbùkún lè pọ̀. Rárá, ẹni tó sì ní ìdí ìgbàlà tá à ń sọ pé kó mú wá. Rárá, àbí ọmọ yahoo ó yá mú wá, ṣé kó lè máa rí owó gbà sí ni àbí kí ni? So inú ìpàdé ẹlòmíì máa wò ní ẹlòmíì náà wọ́n máa ṣe, wọ́n ní àwọn ṣe crusade, nínú crusade wọ́n máa ní mú ilé wa, ẹni tó ní kó mú wá yẹn báwo ló ṣe jẹ́? Ó mọ bó ṣe jẹ́, ó mọ iṣẹ́ tó ń ṣe. So kò ń ṣe gbogbo pé àwọn èèyàn ń ṣèrúbọ lótìtọ́, ṣùgbọ́n òtítọ́ tó wà ń bẹ̀ ni wípé àbùdọ̀ máa ṣèpàdé pé ó yá tó bá mú wá nǹkan báyìí ò ní ṣẹlẹ̀, ṣáwa la ń ṣe ni Ọlọ́run ló ń ṣe. Ṣùgbọ́n tiwa ní òkè nǹkan tó ṣàlàyé yìí o, nǹkan tó ṣàlàyé yìí o, o nílò ìgbésẹ̀ yìí, o nílò ìgbésẹ̀ yìí, o nílò ìgbésẹ̀ yìí.
tèmi ní kí n gbàdúrà pé kọ́lọ́run kó fi ìgbésẹ̀ yẹn rọ̀ lọ́rùn láti ṣe. Mo rántí nígbà tí ètò yẹn tó ń lọ lọ́wọ́, ìpàdé yẹn ń lọ lọ́wọ́, mo rí pé nígbà tó yá ẹ tiẹ̀ mẹ́nu bà àwọn tó jẹ́ bí ogun tàbí tó lè jẹ́ bí ohun ìdènà ogun. Àwọn yẹn lè jẹ́ èèyàn, wọ́n lè jẹ́ ẹ̀mí burúkú tó wà nínú àwọn èèyàn láti ṣe àwọn èèyàn ní ṣùtá kí wọ́n bá lè débi ògùn àti ibi tó ga. Nígbà tẹ́ wá ń sọ kódà ẹ mẹ́nu bà àwọn àjẹ́, kí ló ń gboyín láyà? Ẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ. Ọlọ́run àwọn ọmọ ogun ló ń gbé nínú mi. Ó ní ó ti fún mi ní agbára láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀. Ó ní kò sí ohunkóhun tí yóò ṣe mí ní ibi. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run wí, èyí ni májẹ̀mú tí Ọlọ́run bá mi dá. So kò sí pé èèyàn ń bẹ̀rù ẹnì kankan. Ọlọ́run ni alágbára jùlọ. Ẹni tó bá ṣe bí alágbára, Olúwa jẹ́wọ́ ara rẹ̀, májẹ̀mú á dìde láti dìde ìgbènijà. So kí òye ìwé mímọ́ kan yé wa ni. Ó wà nínú Bíbélì, Luke 10:19. Ó ló ti fún wa lágbára láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀, power over serpent and scorpion, that they shall not by any means hurt us. Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Kò sọ wípé ká bẹ̀rù wọn. Nígbà Bíbélì ní pé ẹ má ṣe jẹ́ kí àjẹ́ kó wà láàyè. Ká má ṣe jẹ́ kó wà láàyè. Bẹ́ẹ̀ni, ó túmọ̀ sí wípé wàá dojú ìjà kọ wọn. Pẹ̀lú àdúrà, pẹ̀lú iná Ọlọ́run. Bíbélì wípé ó ní iná síwájú Olúwa, ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run. A kọ wípé Ọlọ́run wa iná tí ń jó ní irun ni. Òun ni iná tí ń gbé iná mì. So bóyá ẹnìkan tiẹ̀ ń gbọ́ mi tí ayé sọ sínú iná, Ọlọ́run máa yọ ẹnu iná yẹn, ó máa pàrọ̀ iná yẹn, wà jáde nínú ẹ̀. Ẹnìyẹn lè máa ṣe bí alágbára, pé alágbára lo, ṣùgbọ́n Ọlọ́run tó lágbára jùlọ ló ń gbẹnu mi sọ̀rọ̀ sí ẹ báyìí. Ó máa gbà ẹ́, ó dẹ̀ máa yọ ẹ lórúkọ Jésù. So bó ṣe jẹ́ nìyẹn. Nígbà tí ẹ tiẹ̀ ń ṣe tẹ́ ń gbàdúrà fáwọn èèyàn tẹ́ ń ṣe, àwọn èèyàn ní ẹ wo young prophet yìí àfi bíi prophet Hesekiah. Bó ló ṣe jẹ́ o? Agbára Ọlọ́run ni. Ẹ mọ̀, mo sọ fún wa, mi mọ̀ bóyá mo ti sọ fún yín rí. Kò ṣe pé bóyá mo kàn jẹ́jẹ́ dìde gẹ́gẹ́ bí wòlíì lánàá àbí ìjẹta. Pé mo bọ́ sórí TikTok, máa ń pe àdúrà, pariwo lásán tí ò ṣàṣẹ. Rárá. Mo wà lábẹ́ ìtọ́ni, lábẹ́ ẹ̀kọ́ láti 2015. Láti 2015. Bẹ́ẹ̀ni, in fact late for 2014 ni mo ti wà lábẹ́ tutelage, lábẹ́ ẹ̀kọ́, lábẹ́ ìtọ́ni, lábẹ́ ìdarí. Báyìí la ṣe ń ṣe, báyìí la ṣe ń ṣe, báyìí la ṣe ń ṣe. So ó ṣe pé bóyá yẹn kan dìde lọ́jọ́ kan ó kàn bọ̀ sórí nẹ́ẹ̀tì ó ń kú lọ́gùn. No. So ìtọ́ni ni àwọn ẹ̀kọ́. Ìdí nìyẹn máa wọ ẹlòmíì á ní òun ò lẹ́ni bọ́dì, òun ò ní bàbá, òun ò ní kinní kan, àkàndá lóhun, kinní kan lóhun. Even gan bàbá Babalọ́lá, àwọn bàbá mi tí ẹ rí yẹn, bàbá Àjàyí, wọ́n sọ fún mi, àwọn bàbá Odùbánjọ gbogbo wọn, àwọn bàbá yẹn wọ́n dàgbà ju bàbá Babalọ́lá lọ. Àwọn wọ́n máa tún bá bàbá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n máa bá bàbá sọ̀rọ̀. Wọ́n jọ máa ń sọ̀rọ̀ ni. Wọ́n jọ máa ń sọ̀rọ̀ ni. So kò ń ṣe pé kíní. So iṣẹ́ ìrẹsẹ̀ yìí jinlẹ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ. Pé èèyàn kan dédé dìde á lóun ò lẹ́ni bọ́dì. Nígbà tí Ọlọ́run gan tó pe Pọ́ọ̀lù, ó padà lọ sọ́dọ̀ àwọn ọmọ yìí, ó lo ọjọ́ 3 láti gbọ́ àwọn ẹ̀kọ́. Ó wà nínú iṣẹ́ àwọn àpọ́stélì. So iṣẹ́ ìrẹsẹ̀ jinlẹ̀ gan. So ohun tẹ́ rí yẹn, ohun tó fà á ni ìtọ́ni, ìdarí. So kò ṣe pé àjìyàn dédé jáde lọ́jọ́ kan. Àti ẹ̀ ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn èèyàn kan rí tó jẹ́ kó máa ń sọ wípé wòlíì agbára táwọn ní àwọn ò lè tẹríba lábẹ́ ẹnìkan kan, ṣùgbọ́n mo rí pé nígbà tẹ́ bẹ̀rẹ̀ ìpàdé yẹn ń ṣe ni ẹ tiẹ̀ tó ń fi Yorùbá ní kéèyàn fi ọlá fẹni tó látọ́ sí. Mo kàn rí pé ṣe lẹ tún bọ̀wọ̀ tẹ́ ẹ tún fi àmì hàn nípa pé ẹ ń ṣe àpọ́nlé àgbàlagbà. Kódà tí ẹ sọ pé ẹ wà lábẹ́ ìtọ́ni àwọn kan, ìyẹn bàbá Àjàyí, kódà ẹ tún gbóṣùbà fún màmá náà fún bọ́n ṣe kọ́wọ́ tì wọ́n lẹ́yìn àti irú èèyàn tí wọ́n jẹ́. Ìyẹn ṣàfihàn irú èèyàn tí wọ́n jẹ́ gan-an. Kí ló fà á?
ẹni tí ò bá bu ọlá fún àwọn tó wà níwájú ẹ̀ kò ní pẹ́ tàn kò ní pẹ́ tàn láláì tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀ bẹ́ẹ̀ ni torí àwọn bàbá yẹn ti fara la igbó wọ́n ti fara jẹ̀yà ó láwọn nǹkan kan tèmi ò lè jẹ̀yà ẹ̀ mọ́ kò dẹ̀ sí nǹkan kan tó fà á àwọn bàbá yẹn ti lagi jù kọjá àwọn bàbá yẹn ti gba nǹkan kan wọ́n ti tún ọ̀nà ṣe fáwọn àwa kan fẹ́ jẹ iṣẹ́ tán ṣe ni so èèyàn gbọ́dọ̀ ẹ wo Èlíṣà sí Èlíjà ló ti rin ojú ọ̀nà yẹn kó tó pe Èlíṣà Ọlọ́run ló yá lọ yẹ Èlíṣà yóò tẹ̀lé ọ bó ṣe rí nìyẹn so bí ìrìn àjò yẹn bó ṣe rí nìyẹn so kò ń ṣe pé bóyá àwọn òsì lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn kò lè sí ìdí nìyẹn tó fi jẹ́ pé nǹkan ti bàjẹ́ lónìí nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tí ọ̀dọ́ tó bá dìde tó ní òun ò sí lábẹ́ anybody ìpè wọn ò sí lábẹ́ ẹni ó túmọ̀ sí pé kò lólùbáwí ohun tó bá wù ló lè ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n á máa bọ́ ọmọ sùn káàkiri wọ́n á máa bọ́ ọmọ ìjọ sùn káàkiri ohun tó bá wù wọ́n náà lè ṣe anybody náà lè sọ̀rọ̀ sí bá ti ṣe nǹkan tí mo ṣe ṣe pàdé bàbá ó ti sọ òkè nǹkan báyìí ó kù díẹ̀ káàtó nǹkan báyìí ó kù díẹ̀ káàtó kíyèsí o kíyèsí o kíyèsí o kíyèsí o bá ṣe ń ṣeré so bó dẹ̀ ṣe ń rí nìyẹn tó fi jẹ́ wípé adébi tí a dé a sì tún ju ibi tá a dé lọ. Nínú àwọn àsọtẹ́lẹ̀ tí ẹ ṣe ẹ ń mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ará òkè òkun nínú fídíò míì tó ń bọ̀ wọ́n á wò yẹn máa fẹ́ kí ẹ dárúkọ yín kí ẹ sì pe nọ́mbà yín síta fáwọn èèyàn pàápàá àwọn tó fẹ́ kàn sí. ohun kankan ti dájú gẹ́gẹ́ bí ohun tó ló wá sọ nínú ìpàdé tá a ṣe olúwa ní ọdún ìjà ní ọdún 2025 mo kàn fẹ́ fi dá àwọn ènìyàn lójú pé bíbélì wípé ní ogun náà kì í ṣe tèmi tí olúwa ni nítorí náà fọkàn ẹ balẹ̀ do not fear má ṣe bẹ̀rù olúwa wà lẹ́nu iṣẹ́ nǹkan ẹyọ kan tó kọ́ béèrè lọ́wọ́ ẹ náà ni wípé má fi ọlọ́run sílẹ̀ má sátọ̀ ọlọ́run tí ò lè gbà ẹ́ lọ má sátọ̀ òrìṣà tí ò lè gbà ẹ́ lọ má sátọ̀ èṣù lọ má sátọ̀ sátánì lọ má sátọ̀ lọ sátọ̀ jésù yóò gbà ẹ́ yóò yọ ẹ́ ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀ tí ń ṣiṣẹ́ tí a di ẹrù mi ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ọlọ́run ò gbé àjàgà ru èèyàn ìwọ kan bá rìn ṣetán láti ṣe ìfẹ́ ṣetán láti mú òfin rẹ̀ ṣẹ Deuteronomy 28 ó ní bí ẹ̀yin bá fara gbóhùn olúwa ọlọ́run yín ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó ṣẹlẹ̀ ohun tí mo fẹ́ rọ̀ ẹ́ ni wípé farabalẹ̀ gbóhùn olúwa ọlọ́run rẹ farabalẹ̀ gbọ́ tó bá ti farabalẹ̀ gbọ́ wàá rí wípé rere ni olúwa mo dẹ̀ pa láṣẹ gbogbo ẹni tó lóun máa yọ ẹ lẹ́nu gbogbo ẹni tó lóun máa dààmú ẹ gbogbo ẹni tó lóun máa fi ọmọ dààmú ẹ ogun ọ̀run á kọlù ogun ọ̀run á dààmú ẹ iléeṣẹ́ yìí náà ẹni tó bá lóun máa dààmú yín ọlọ́run á dà láàmú bẹ́ẹ̀ ló máa rí ẹ̀yin tẹ́ ẹ wò wá náà ẹni tó bá lóun máa dààmú yín ogun ọ̀run á dà láàmú mo dẹ̀ pa láṣẹ ni kò ní la ọdún ìjà ìyà ọlọ́run yóò bà gẹ́gẹ́ bí ẹyẹ ojú ọ̀run ṣe láì jẹ́ Jéṣébélì láìpẹ́ yìí ẹni tó ń yọ ẹ lẹ́nu yẹn wàá rí ìwé òbítúárì rẹ̀ wàá lọ jàkàrà ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí orúkọ mi ò yí padà Prophet Tèmítọ́pẹ́ Solomon 08116038917 08116038917. tó kò ní jù báyìí lọ ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ jẹ́ á pàdé comment section kẹ́ẹ̀sì tó pín fáwọn ẹlòmíín ẹ máa wò ó lọ lónìí bẹ́ẹ̀ jẹ́ kẹ́ jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Shimawa agbègbè táyé ń sọ. Snad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Snad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò
kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ́tí wọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó, ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa, ẹni òṣìṣẹ́ a máa jalè. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Àbí kẹ́ lọ sí TikTok, kẹ́ lọ follow Bembeyeke comedy. Ẹ wò, ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre, ẹ ṣé o.